ọmọ àgbà òṣèré tíátà ni tí ó dolóògbé táwọn èèyàn tó sì ń ṣe ìdárò ẹ̀ gidigidi lásìkò yìí, ọ̀mọ̀wé olóògbé Kọ́lá Oyèwọ̀, eyín ọmọ ẹ̀ tí orúkọ ẹ̀ ń jẹ́ Olúwatóbi Oyèwọ̀, ó mà ti tú àṣírí ńlá nípa ikú bàbá ẹ̀ àti bí bàbá ẹ̀ bó ṣe rèwàlẹ̀ àṣà. Bẹ́ẹ̀ ni ọmọ Kọ́lá Oyèwọ̀, ìyẹn Olúwatóbi Oyèwọ̀, ó ti jẹ́ kó di mímọ̀, ó ti sọ ọ̀rọ̀ tí bàbá ẹ̀ tó sọ gbẹ̀yìn, tó sì jẹ́ kó di mímọ̀ pé ó kù ọjọ́ bíi mélòó kan tí Kọ́lá Oyèwọ̀ tí yóò jáde láyé. Ó ní ó ti bẹ̀rẹ̀ sí ní máa fún àwọn ní àmì àti àpẹẹrẹ ìpè ọlọ́jọ́ ti súnmọ́lé, kódà níṣe ló ní ó ń sọ̀rọ̀ lówelówe títí tí ọlọ́jọ́ tí ó fi dé sí i. Ẹ rántí pé lọ́jọ́ 12 oṣù kẹfà ọdún tá a wà yìí, ìyẹn the 12th of June 12, 2026, òun ni Kọ́lá Oyèwọ̀ tó jẹ́ gbajúgbajà òṣèré tíátà tó tún jẹ́ olùkọ́ ní ilé ìwé gíga tó ti fẹ̀yìntì, èyí ó máa jáde láyé lẹ́yìn nǹkan bí oṣù mẹ́ta tí ó ṣe ayẹyẹ ọjọ́ bíi 80 ọdún láyé, 80 years of age. Ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ tí Kọ́lá Oyèwọ̀ tí ó sọ gbẹ̀yìn, ó ní Olúwatóbi Oyèwọ̀ inú máa padà tú àṣírí ìyẹn ọmọ ẹ̀, tó sì jẹ́ pé àṣírí ikú tó pa bàbá náà, ìyẹn tó ṣe é gan-an, ó tún ti padà sọ ní inú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe nígbà tí Olúwatóbi Oyèwọ̀ tó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ Kọ́lá Oyèwọ̀ tó ń bá ìwé ìròyìn Punch tó ń bá wọn sọ̀rọ̀, ìlú ti jẹ́ kó di mọ̀ pé gbólóhùn tí bàbá òun sọ gbẹ̀yìn kó tó di pókú, òun ni bó ṣe sọ pé Àdùkẹ́ mo ti ṣetán o, ǹjẹ́ ta ló ń jẹ́ Àdùkẹ́? Olúwatóbi ní ìyá àwọn ìní ó ń jẹ́ Àdùkẹ́, ó ní ìyàwó bàbá àwọn Kọ́lá Oyèwọ̀, bẹ́ẹ̀ ló ní màmá àwọn ó ti kú látọdún 2020, ó ní ìyá àwọn yìí ní bàbá àwọn dédé bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bí ìgbà pé ó ń rí nígbà tó fẹ́ kú, tó sì ní bó ṣe ń bá ìyá àwọn sọ̀rọ̀ bí ẹni pé ó ń rí àti pé ó wà lẹ́gbẹ̀ẹ́, ló padà kú sórí bẹ́ẹ̀dì ilé ìwòsàn tí ó wà. Olúwatóbi Oyèwọ̀ wá jẹ́ kó di mọ̀ pé kò sí nǹkan méjì tó pa bàbá òun ju tí gbogbo ayé ti mà lọ, ìyẹn àìsàn ìsétọ̀ tí wọ́n ń pè ní prostate cancer. Ó ní lọ́dún 2019 ní wàhálà náà bẹ̀rẹ̀, bẹ́ẹ̀ ló ní wọ́n lọ ṣiṣẹ́ abẹ fún bàbá òun. Iṣẹ́ abẹ ló sì ní bàbá òun ò gbádùn láti gbà náà títí tí ọlọ́jọ́ fi dé. Ó ní Kọ́lá Oyèwọ̀, ó ní kinní ọ̀hún ó mà dá láàmú gidigidi, ṣùgbọ́n ó ní ọdún tó kọjá ní kinní ọ̀hún wá yíwọ́ pátápátá tí ìnira wà lágbára, tó sì ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà wọn wá bá bàbá òun pé káwọn tó ṣiṣẹ́ abẹ, ṣùgbọ́n iṣẹ́ abẹ náà ó léwu, ó lè jẹ́ pé òun lè yé àbí kó kú, tí wọ́n sì ní Kọ́lá Oyèwọ̀ tó ní ó sọ fún àwọn dókítà àti gbogbo àwọn táwọn jẹ́ ọmọ ẹ̀ pé kán má wulẹ̀ jẹ́ kí òun ṣiṣẹ́ abẹ kankan mọ́, kí òun rọra máa lọ jẹ́ẹ́jẹ́ nítorí pé gbogbo ohun tóun fẹ́ dà láyé ní òun ti dá, àti wípé kò sí nǹkan kan tí òun tún wá láyé mọ́ tóun yóò tó wá fẹ́ kí òun pẹ́ ní ayé. Tí Olúwatóbi Oyèwọ̀ tó sì jẹ́ kó di mọ̀ pé kí bàbá òun kó tó sọ àwọn gbólóhùn tó ń sọ gbẹ̀yìn, ó ní láti bí ọjọ́ mẹ́ta sásìkò òkú ẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ nípa àwọn tó ti ń kú, ìyẹn àwọn òkú tó ti kú tó jẹ́ ìyẹn àtàwọn tó mọ̀, ètò ní